Mo kí ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin lóbìnrin nínú Islam pé Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nítorí ẹni tí ò bá dúpẹ́ bí ọlọ́ṣà kóni lẹ́rù lọ ni. Ramadan tún ti dijọ́ méje lénìí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillahi rabbil alamin. Ó tún ti ń tán lọ nìyẹn o. Àwọn ẹlòmíà máa kà pé ó ti ń lé sí, kò lé sí, ó ń tán lọ ni. Pẹ̀lú ògo Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ wa a kì í rántí ọjọ́ ikú, ọjọ́ ìbí la máa ń rántí. Ọjọ́ ìbí máa ń ga sí, bẹ́ẹ̀ lọ́jọ́ ikú náà ló ń dínkù sí, ṣùgbọ́n a kì í ronú tiwa bẹ́ẹ̀. Ọlọ́run kó ṣàánú gbogbo wa o, kó ṣàforíjì fún wa o. Ẹ jẹ́ ká wá gbé ọ̀rọ̀ tí a sọ ní àná wò nípa àwọn nǹkan tó jáwẹ̀ àti àwọn nǹkan tí ò jáwẹ̀. Ẹ má ṣì wá gbọ́ o, nítorí a sọ pé ká tọ́bẹ̀ láta bá ń sebẹ̀, ìyẹn ò ní ká tọ́bẹ̀ lákẹ́ran tán ní ìṣàsùn, ó yàtọ̀ síra wọn o. A tún ní ẹni tó bá ṣèṣì jẹun àbí tó bá ṣèṣì mumi, ìyẹn ò ní ká wá mọ̀ọ́mọ̀ o, ká lọ mumi garawa kan ká láàmọ̀mọ̀, àbí ká jẹun tán ká láàmọ̀mọ̀. Tá bá tiẹ̀ wá ṣe oúnjẹ yìí jẹ, ìgbàkíìgbà tí a bá ti rántí pé a máa ń gbààwẹ̀ o, ẹsẹ̀kẹsẹ̀ ló yẹ ká dáwọ́ oúnjẹ yẹn dúró o. Àmọ́ tá bá ní ká parí èyí tó wà lẹ́nu wa ká tún bu òkèlè kan bí òkèlè méjì, a ti já àwẹ̀ o. A tún sọ wípé ká fọnu ò já àwẹ̀. Ká fọnu ò já àwẹ̀, ṣùgbọ́n bíi pé ká bẹ̀rẹ̀ sí pọ́n toothpaste lákọ́ ká wá fọnu káàárọ̀ lọ́sàn-án lálẹ́ ká máa wá gbádùn toothpaste. Ká ní wọ́n kúkú ti ní ká fọnu ò já àwẹ̀. A tún ní ká wẹ̀ ńkọ́ ò já àwẹ̀. Bíi pé ká wá bẹ̀rẹ̀ sí bomi sórí ní òrèkóòrè ní ìṣẹ́jú ká má kúrò ń balùwẹ̀ kọ́ nítorí wọ́n ní kò já àwẹ̀ o. Gbogbo ẹ̀ ló yàtọ̀ síra wọn o. A tún sọ̀rọ̀ àṣepọ̀. A lè bá ọkọ wa tàbí ìyàwó wa ṣe àṣepọ̀ lẹ́yìn tí a bá ṣínu títí di àsìkò sàárì. Ṣùgbọ́n ní ọ̀sán gan, látìgbà tá bá ti ń gba àwẹ̀ yẹn, òun ni kò tọ́ súnà o. Ẹni tó bá lè mú ara dúró fún gbogbo ọgbọ̀n ọjọ́ yẹn, alihamdulilayi, á kúkú rérè jẹ. Béèyàn bá lè mára dúró táàwẹ̀ bá ti parí, èèyàn lè go on sàn pẹ̀lú ìyàwó ẹ̀ àbọ́kù ẹ̀. Ọlọ́run kó ṣàforíjì fún gbogbo wa o. Wọ́n tún la tún sọ nípa ìtọ̀. Bẹ́ẹ̀ ni, a lè dá tọ́ mì, àmọ́ kẹ̀lẹ̀bẹ̀ ìdọ̀tí ni kẹ̀lẹ̀bẹ̀ jẹ́. A lè gbé kẹ̀lẹ̀bẹ̀ mì, à ń tu kẹ̀lẹ̀bẹ̀ sọnù ni. Téèyàn bá wá dìídì agbárí tó wá ń gbé kẹ̀lẹ̀bẹ̀ mì nítorí wọ́n ní ìtọ̀ ò já àwẹ̀, ó yàtọ̀ síra wọn o. Àwa kọ́ la sọ bẹ́ẹ̀ yẹn o. Ohun tá a ṣe ní ká fi èní yìí tún gbogbo ẹ̀ sọ kó lè yé wa dáadáa. Ẹ má ṣì wá gbọ́ o. Ní kẹ́nikẹ́ni bẹ̀rẹ̀ sí lọ jẹun kó ní kò já àwẹ̀ o. Ẹ dẹ̀ tún wá wo ká tọ́jú ká tọ́nu ta ní kò já àwẹ̀. Bíi pé ká lọ kun gbogbo ẹ̀ sójú rúurú kọ́ o. Débi pé gbogbo àwọn brọ́dà tó ń lọ ní títì á bẹ̀rẹ̀ sí bojú ẹ̀yìn wò wá. Gbogbo àwọn tó ń gbààwẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí torí wá dámira. Ìyẹn kọ́ là ń sọ o. Àbí káwọn àáfà tó ń kírun mọ́ gíríìbù kan sọ mọ́ gíríìbù di yídì. Kọ́ máa ṣe Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar nítorí gbogbo ń tẹ́ tò sójú. Ó dọwọ́ yín o, ó dọwọ́ Ọlọ́run o. Àbí ká wọ̀wọ̀ kú wọ aṣọ, ká ti tàtú ọyàn, ká wá gbé yẹn síta kí gbogbo ọkọ ọlọ́kọ máa fojú wa gàrí mu láyà àyàn. Ìyẹn kọ́ là ń sọ o. Ẹ má lẹ́ ń gbààwẹ̀ o, kẹ́ máa wọ̀wọ̀ kú wọ aṣọ o. Ọlọ́run pín wa lérè jẹ o. Ọlọ́run jẹ́ kẹ́mi wa kó ṣìkà àwẹ̀ náà o. Gbogbo eré tún dọ̀la o. Inshallah bi kudratillah. Ẹ má dẹ̀ jẹ́ ká gbàgbé àwọn èèyàn wa nínú àdúà. Àwọn èèyàn wa, àwọn mùsùlùmí káàkiri ní gbogbo àgbáyé níbi tí wọ́n ti ń pa mùsùlùmí, àti ní China níbi tí wọ́n ti ń fi ipá fún àwọn mùsùlùmí lóúnjẹ nínú àwẹ̀, níbi pé kán má tiẹ̀ gbà àwẹ̀, kán má gbà àwẹ̀, kán má ṣẹ̀sìn Islam yìí. Bẹ́ẹ̀ ẹ̀sìn Islam ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbòòrò ní China yìí ni. Wabillahi taufiki, alhamdulillahi rabbil alamin.